ìyáálé ilé ọlọ́mọ méje kan tí wọ́n porúkọ ẹ̀ ní Hannah Ige ó mà ti dèrò ọ̀run alákejì nílùú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú bó ṣe lọ nínú ẹ̀mí fún ọjọ́ méje láì jẹ ohunkóhun, ṣùgbọ́n tó jẹ́ pé bó ṣe dọjọ́ keje tí yóò sọ̀kalẹ̀ nínú ẹ̀mí náà ìlọ̀rọ̀ máa yíwọ́ tó sì gba ibẹ̀ sọdá sọ̀run alákejì nítorí tí wọ́n ní ebi tó ń pa á ti sọwọ́ òdì sí lára. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí Hannah tí wọ́n ní yóò ti lé ní 50 ọdún dáadáa tí máa ń lọ nínú ẹ̀mí nínú ìjọ kérúbù kan tó wà lágbègbè Òkèsà nílùú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n tí wọ́n ní ìtó lọ láìpẹ́ yìí ó yíwọ́ nígbà tó dọjọ́ keje tó yẹ kó sọ̀kalẹ̀ nínú ẹ̀mí èyí tó yẹ kó jẹ́ ọjọ́ ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó kọjá yìí, ṣùgbọ́n tó jẹ́ pé níṣe ló gba inú ẹ̀mí náà sọdá sí ọ̀run àrèmábọ̀. Gbàrà tí Hannah ti kú ìní ọ̀rọ̀ ti dẹnu orí yóò dilé nínú ṣọ́ọ̀ṣì kérúbù náà tí ó sì ní ìyá àjọ ṣọ́ọ̀ṣì ọ̀hún ni ló gbé òkú Hannah lọ sílé wọn ní nǹkan bíi aago kan ọ̀sán ọjọ́rú ìyẹn Wednesday ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà. Ó tilẹ̀ jẹ́ pé ebi tí wọ́n ló pa Hannah nítorí kò jẹun ni wọ́n ló pa á, ṣùgbọ́n táwọn kan tó ń sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ayé ló ta lọ́fọ̀ òkùnkùn. Alága ẹgbẹ́ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Comrade Wahab Akínrìnádé ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní ọ̀kan lára àwọn ẹbí Hannah ló wá fi ìṣẹ̀lẹ̀ náà tó òun létí. Bẹ́ẹ̀ la gbọ́ pé àwọn ọlọ́pàá ti ju ìyá àjọ ṣọ́ọ̀ṣì kérúbù tí Hannah kú ó ti jù sí àtìmọ́lé o, ṣùgbọ́n o ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń gba àwọn ẹlẹ́mìí ní ìmọ̀ràn láti máa jẹun láti máa kíyèsí ìlera wọn nítorí tí wọ́n ní ó léwu púpọ̀ láti máa lọ sórí òkè ẹ̀mí láì jẹun fún ìlera ara wọn.